bá yẹ mí o ṣe bí mòde bí ò bá kan mí o ẹ fẹ́ lò mí o èmi kì í sọmọ àyè tí gbètò jẹ́ èmi lọ́mọ láwà ní agogo ìjà o bàbá gba adé tán o ṣebí lè là ń lọ bàbá gba adé tán o ṣebí lè là ń lọ ẹni oyè ò tọ́ sí níbẹ̀ tọ̀rọ irú wọn ní ìdọ́lọ̀tẹ̀ ọba o Ọ̀yọ́ Mèsì ń bẹ fá o kí fàlè tún wá ṣe ìwọ ń bẹ fá o kọpẹ̀lẹ̀ pàwùdà o bá lọ àbọ̀ ń bọ̀ o bá lọ àbọ̀ ń bọ̀ o kí fàolókun sọ̀rọ̀ mi láyọ̀. ọlọ́ọ̀bá ò ṣe rí ẹ̀yin ọmọ Àtìbà ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tẹ́ gbọ́dọ̀ pín ni ṣókí ni mo kàn fẹ́ fi advice kékeré but ọmọ Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ Aláàfin ojú pa ṣẹ̀kẹ̀rẹ̀ mọ́lẹ̀ ọmọ Àtìbà wọ́n jagun nílé bàbá mi ayé ọlọ́ba ni wọ́n jẹ́ kékeré lè rírí lérí Fọláyàgì Ọ̀yọ́ lómi kárìn ká sanpa ìran bàbá tiwa lómi kárìn kọ́lé ẹ̀yàn Ọ̀yọ́ mọ̀ mí o Ọ̀yọ́ mọ̀ kọ́ ẹni ara kan ìjìbá wọ sábà mẹ́gbẹ̀rin àkàrà Ọ̀yọ́ Aláàfin ojú pa ṣẹ̀kẹ̀rẹ̀ mọ́lẹ̀ ọmọ Àtìbà Aláàfin oníbí ni ọmọ wa ọlọ́ọ̀lọ́lá kiri Ọ̀yọ́ kò bí yàn kọ́lọ́ ní àṣìgbà lòun ó kò dé Ọ̀yọ́ jẹ́ àti ṣe bí Ọ̀yọ́ láàárín ìran Ọ̀yọ́ ò ní ṣe bí ẹnì kọ̀ọ̀kan àwa ọmọ ọlọ́lá àwa ọmọ olówó àwa ọmọ aládé àwa lọmọ aláṣẹ Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ni wá bẹ́ẹ̀ rọ̀yọ́ ẹ sọmọ Ọ̀yọ́ lóore Ọ̀yọ́ ni mí o tó bá di kákòríkì ẹni ìwọ tó rí ò bá wú lọ́bìnrin lọ́wọ́ mi ẹ̀ o ẹ̀rọ dákòókò tó láyé lóríkì ẹni lẹ́yìn orí mọ́ ẹ̀pà ládìsá àdébá kó papọ̀. ẹ káàárọ̀ Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ nìran mi Ọ̀yọ́ ni bàbá tó bí mi lọ́mọ ìròyìn kékeré ni mo fẹ́ fún ẹ̀yin ọmọ Ọ̀yọ́ kì í ṣe dandan kó o gbà á àmọ́ kó o gbọ́ èyí tó bá yẹ kó o múlò gẹ́gẹ́ bí ọmọ Àtìbà ẹ múlò èyí tí n bá sọ tí ò bá dáa ẹ̀yin bàbá mi ẹ̀yin youth ẹ̀yin brother mi ẹ̀yin sister mi tẹ́ ẹ jẹ́ ọmọ Àtìbà ẹ dáríjì mi èyí tí n bá sọ tó dáa náà ẹ bá mi share kí ọmọ Ọ̀yọ́ kó tún gbọ́ lóòótọ́ Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ lọ́ba aládé tó dẹ̀ jẹ́ pé wọ́n ní gbogbo ilẹ̀ Yorùbá apart from ilẹ̀ Yorùbá tí gbogbo èèyàn tí wọ́n ń dúró de ọba náà kábíyèsí mo fẹ́ pàṣẹ mẹ́sẹ̀gì mi sí àwọn àgbààgbà méjì mo pín àgbà méjì yẹn àgbà Ọ̀yọ́ làkọ́kọ́ àgbà kejì níjọba mo wá fẹ́ kẹ́yìn èèyàn mímọ̀ yìí pé lẹ́yìn Ọlọ́run ọba ìjọba ló tún kù o ìgbà táwọn bàbá wa ń pàṣẹ lórí ọlọ́ba dé ó ti kọjá ìbá jẹ́ pé ẹ̀yin bàbá mi Báṣọ̀run tó bá jẹ́ ẹ ṣe ní ọ̀nà tó yẹ kẹ́ ẹ ṣe tí kò yí àwa ẹ̀yin ló yé a gbọ́dọ̀ sọ̀rọ̀ sí mi tó bẹ́ẹ̀ ẹnu bàbá mi ò gbà ẹnu ìyá mi ò gbà nítorí mò ń jà kiri lórí Ọ̀yọ́ ẹni tí kò bá respect ìlú bàbá tèmi ó fẹ́ rí pípọ́n ojú mi ni ṣe rí gbogbo àwọn ọmọ wa tó ń sọ̀rọ̀ tó ń ṣe ṣó
ọ̀pọ̀lọpọ̀ yìí bàbá yìí lẹ fa àrífín fún wọn torí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ wa yìí náà tó ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kò sí ìbọ̀wọ̀ fágbà mọ́ kò sí, gbogbo ẹnu ni mo fi sọ wọ́n lè rí mi kán tàka ọ̀rọ̀ bàbá wọn làwa jẹ́ nínú ọgbà yìí, bàbá wọn la jẹ́ nínú sọ̀rọ̀sọ̀rọ̀ ibi tí mo wá ń lọ. Bàbá mi Báṣọ̀run di orí àgbà Akin tó ṣe gbákejì lọ sọ́dọ̀ àwọn yòókù. Ìjọba ti da ẹjọ́ nù báyìí, kí làwa fẹ́ ṣe? Bàbá wa Ṣèyí Mákindé Big Brother ó ní ká follow due process. Ẹ fẹ́ mọ bó ṣe dùn Ṣèyí Mákindé tó tí wọ́n jọ gba Ògbómọ̀ṣọ́ síwájú Aláàfin. Ẹ fẹ́ mọ bó ṣe dùn Ṣèyí Mákindé tó tí wọ́n jẹ Asẹ́yìn síwájú Aláàfin. Ṣèbí wọ́n ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ́ ni. Ẹ̀yin bàbá mi lo ìtọ̀sẹ̀, mo ti ń sọ kíní yìí tipẹ́. Àmọ́ ilé mi ìfẹ́ kó gùn kí gbogbo ọmọ kéékèèké àtàwọn tó kéré sí wa àtàwọn tó jù wá lọ àtàwọn tá jẹ́gbẹ́ àtàwọn ìyá wa àtàwọn bàbá tó yẹ kó follow. Àsìkò ti wà, table ti change. Ìsáídà kẹ́ ẹ lọ ṣe nọ́mà fún Ṣèyí Mákindé within now and 21 days. Tẹ́ ẹ bá ṣe nọ́mà ẹ lè dá nǹkan kan rú o. Anybody BUU tó bá ti jọmọ Ọ̀yọ́ Aláàfin tó bá fà sórí ìtẹ́ ní gbogbo àwọn ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ máa tẹ̀lé. Gbogbo ẹnu mo fi sọ. Èmi ni founder and the president of ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin. A kéré nínú ayé, a kéré nínú nǹkan tó ń lọ nílùú bàbá mi. Ó gba ẹnu mi, ẹ̀yin bàbá mi, mo bẹ̀ yín ni. Ẹ wò ìdọ̀bálẹ̀ mi rèé. Mo bẹ̀ yín torí Ọlọ́run. Ẹ jẹ́ ká ṣe kinní ní kíá. Kódà tó bá tẹ̀ máa ṣe nǹkan tí gbogbo ọmọ Ọ̀yọ́ máa wálé lásìkò ọdún Iléyá. Ìgbà ẹ lẹ máa mọ̀ yìí pé Aláàfin ló balẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá. Èmi ò bẹ́ẹ̀ ní kọ́kọ́ jiyàn o, èmi ò bá lu kọ́kọ́ jiyàn, ìlú mi lè gbọ́ o. Àmọ́ lẹ́ni bàbá wa Aláàfin Ọ̀yọ́ ó ní olórí ọba tí gbogbo wa dẹ̀ mọ̀. Àwọn bàbá mi ló jagun lọ́tùn, wọ́n jagun lósì, wọ́n jagun wájú, wọ́n jagun lẹ́yìn tó fi gba ilẹ̀ Yorùbá tó fi dúró báyìí. British government gan ó wà nínú ẹ̀, nínú iṣẹ́ 13 kínní kan ni ètò ìpínwó ní 13 kínní tó pín owó gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. Mo wá ń bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ tí mò ń bẹ̀ tí gbogbo ọmọ Ọ̀yọ́ ní kí n bẹ̀ yín. Ẹ wo ẹ̀ka ẹ̀mí kún youth, ẹ̀ka mi kún agbẹnusọ fún àwọn ọmọ Ọ̀yọ́. Wọ́n ní bẹ̀ yín bàbá yìí pé ẹ ṣe kíá, ìjọba ti dẹjọ́ nù. Wọ́n lẹ́ ń tẹ́ ẹ mú àwọn òfẹ́, kò sẹ́ tẹ́ yìí mú táwọn òfẹ́. Àmọ́ ẹ bàbá mi tẹ́ bá tẹ̀ lọ́nà ẹ jẹ́ ká ṣe kinní yìí. Ṣé ẹ wá fẹ́ gbọ́ ẹ̀yin Ọ̀yọ́ mi sí? Tẹ́ ẹ bá ṣe lọ́nà tó tọ́. Ṣé ẹ ti gbàgbé wípé ọba kọ́ ẹnikẹ́ni tí wọ́n bá yàn bí Aláàfin lénìí, ṣé ẹ ti gbàgbé pé ẹ máa jókòó síwájú ẹ̀? Ẹ máa wá ẹ ní fẹ́ kí Aláàfin yoró lára yín. Àwọn bàbá wa máa ń yoró o torí wọ́n mọ̀ pé òun ló yẹ kó tọ́ sí. Tẹ́ ẹ gbé fún ẹni tó bá yẹ kó tọ́ sí tó dẹ̀ mọ̀ pé òun ló bá tọ́ sí tó bá di kó dórí ipò. Ẹ̀yin bàbá mi ṣe máa wá sá kúrò lọ́yọ̀ fún wọn ni? Ṣé máa kúrò lọ́yọ̀ ni? Ṣé ẹ̀ ní jẹ́ ìjòyè Ọ̀yọ́ Mèsì mọ́ ni? Ẹ bá mi ronú sọ̀rọ̀ mi, ẹ dákun ẹ bá wa ṣe ní kọ́mọ́nkóbó. Gbogbo ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́, gbogbo ẹgbẹ́ tó bá ti jẹ́ Ọ̀yọ́, gbogbo wọn náà ní kí n sọ fún yín pé ẹ jẹ́ ká ṣe ní kọ́mọ́nkóbó. Wọ́n ti dẹjọ́ nù o, àwọn kan tó ní kẹlọ́ọ̀rì àbí wọ́n ń tàn yín ni o, you dey play. Ẹ̀yin bàbá mi, wọ́n ń tàn yín ni, ẹ gbọ́ bí ṣe sọ, ẹ̀ ń play ni. Ẹ má jẹ́ kí ẹnì kankan tàn wá. Ọ̀yọ́ ni mí, Ọ̀yọ́ nìran mi. Ẹ jẹ́ ká ṣe due process kí kinní yìí lọ. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́, àwa la ládé, àwa la níyì, àwa la níyàn, àwa la lè jìgbà lẹ̀kẹ̀, àwa la lọ̀pá àṣẹ. Ẹ má jẹ́ kó bàjẹ́ lórí yín nítorí kò bàjẹ́ lójú Olúgbọ́n. Ẹ má jẹ́ ó bàjẹ́ lọ́dọ̀ Àrẹ̀sà, lọ́dọ̀ Ọ̀rọ̀gún Léèlà àbí kí náà pé kò bàjẹ́ ń bẹ́ẹ̀. Ọ̀rọ̀gún Àga kò bàjẹ́. Ẹ bàbá mi, ẹ má jẹ́ kó bàjẹ́. Bàbá mi Báṣọ̀run, bàbá mi Àgbà Akin, ẹ pera yín, ẹ ṣe bó ṣe yẹ. A due process is what we want.